Yorùbá dùn lédè. Ẹ káàbọ̀, ẹ máa bá wa ká lọ. Ìyá Mojí ti nasẹ̀ gígùn sí ọ̀rọ̀ ọmọ rẹ̀. Àwọn ènìyàn díẹ̀ lára àwọn ẹbí Rọ́pò ti kó sínú Mojí. Wọ́n lẹ́ni tó bímọ fún ni ó ti kúrò lálé ẹni. Wọ́n ní dípò tí Mojí ó fi máa háyà alé kiri, kí ló ń bà á lẹ́rù láti kó lọ sílé ọkọ rẹ̀? Àbí ilé bàbá ọmọ a máa bọmọ lẹ́rù bí? Wọ́n sọ̀rọ̀ sí i létí pé ṣé bí òun náà níṣẹ́ lọ́wọ́ bíi tìyálé rẹ̀, níwọ̀n ìgbà tí oúnjẹ ò bá ti pa wọ́n pọ̀, ṣe bí ká ti sùn ká ti jí ni, èyún ò lè fàájá. Wọ́n sì tún kì í láyà pé ẹni tí ó jẹun gbọ̀ngbọ̀n ó di dandan kó tilẹ̀kùn gbọ̀ngbọ̀n. Òdèrè ní fún Mojí lọ́wọ́ lórí gbogbo ohun tí ń lọ nílé Rọ́pò nípa Àkànkẹ́. Nígbà tí Mojí gbọ́ pé Rọ́pò tún ní ilé mìíràn yàtọ̀ sí èyí tí ó kọ́, tó sì gbọ́ pé ìyáálé òun ti kó àwọn ìwé ilé náà pamọ́, ní ọlọ́kàánú rẹ̀ ti ti orógùn bọ̀ ọ́. Ó bá ìyá rẹ̀ sọ pé bóun bá fi dìdìrìn bọ́ kóun jókòó sílé rẹ́ǹtì, àwọn ọmọ òun ò ní ṣàì di àjẹmógún. Ó pinnu pé ohun tí ó bá gbà làwọn ò jọ fún un, kí Àkànkẹ́ má fi ọ̀bọ lọ òun o. Òun kì í ṣe wèrè. Mojí pinnu pé bí àwọn ẹbí Rọ́pò bá rí ẹni sú òun ló pó fún, déédéé ara àwọn ló ṣe. Lóru ọjọ́ kìíní tí Àkànkẹ́ ti bẹ̀rẹ̀ ìwé òru ọlọ́jọ́ 9, ìyẹn tí àgbétàn ní kí ó wẹ̀ pẹ̀lú àbẹ́là, òun ní gọ́ngọ́ ti sọ. Lẹ́yìn tí ó wẹ̀ tán tí ó sì tan àbẹ́là tí ó kọjú sí ìlà oòrùn pẹ̀lú àdúrà tán, ni Àkànkẹ́ bá fẹ̀yìn lélẹ̀. Kò tó ìṣẹ́jú 15 tí ó sùn ní nǹkan ọ̀hún dún yúnmúyúnmú nígun iyàrá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kọ́ńbọ́ọ̀dù. Nígbà tí kò wulẹ̀ sun àsùnpìyè tẹ́lẹ̀, Àkànkẹ́ ò kọ́kọ́ kọbi ara sí i. Àmọ́ nígbà tí nǹkan ọ̀hún wá ń dún sókè díẹ̀díẹ̀ tó wá ń dárúkọ rẹ̀ pé Àkànkẹ́, Àkànkẹ́ ṣódà, nígbà náà ló tó wá mọ̀ ọ́ lọ́rùn. Rírápálá tó jàjà rápálá jáde ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ ló dorí kọ̀, ibẹ̀ ló sì sùn mọ́jú. Níṣe làyà rẹ̀ ń lù kì. Ó bẹ̀rẹ̀ sí ronú lórí ohun tí ń sọ̀rọ̀ nínú yàrá. Kí wàá tó lè léyìí Olódùmarè. Ègbìnrìn ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan lọ̀kan rú. Ṣé ọ̀nà tí Mojí fẹ́ gbà yọ sí mi nìyí? Kí ni mo ṣe fún un tó fi wá rán ọ̀sán yìí sí mi? Tọ́sàn yìí ọ̀hún ò sì lè béèrè lọ́wọ́ rẹ̀ kó tó wá jíṣẹ́ olórí burúkú. Àìmọṣẹ́ kó orógùn ọkà ló jẹ́ kó torí bomi gbóná. Ibi tẹ́ ẹ bá rí kẹ́ ẹ tún mórúkọ mi lọ. Orí kì í fáwọn, bẹ́ẹ̀ lẹ̀dọ̀ kì í dùn mí. Èèwọ̀ ni pé òtútù ó mú ẹja lálẹ́ odò. Ẹ ti ṣi eléyìí ṣe náà o. Orí ìrònú ló wà tó fi gbọ́ ohùn ọkọ̀ níta. Nígbà tí ó yọjú jáde, Mojí lórí tí àwọn èèyàn ń bá a kó ẹrù rẹ̀ wọlé láti inú mọ́tò. Àkànkẹ́ yára padà sínú ilé láti pe Táíwò àti Kẹ́hìndé wípé kí wọ́n wá wo ohun tó ń ṣẹlẹ̀ o. Táíwò faraya. Kẹ́hìndé náà bẹ́wù sílẹ̀, ó gbé apẹ̀rẹ̀ wọ̀. Ìdòwú Ògbó ó ń pàṣẹ fún Mojí pé kò tí ì mọ ibi tó ń kẹ́rù bọ̀. Kò pẹ́ ni òdèrè dé báwọn ọmọ ìlẹ́nu ọ̀nà. Ṣé àjẹ́ké lánàá ọmọ kú lónìí? Báwo ló ti yá a ṣe sáré gbọ́? Ta ló sọ fún un? Kò ṣàì ti sọ fáwọn mọ̀lẹ́bí yòókù pé lónìí ni káwọn pàdé nílé Rọ́pò, gẹ́gẹ́ bí Mojí ti ṣe sọ fún wọn pé òun yóò kó lọ sílé ọkọ òun. Mojí ò já ń pàtà rárá. Òdèrè súnmọ́ àwọn ìbejì, ó bẹ̀rẹ̀ sí kí wọ́n ní 9-10. Kí ló adé o, ẹ̀yin bàbá mi? Ẹ̀dùn gbálájá orí igi, ọ̀kan ni ìbá bí. Èjì ló yalé tọ̀ mí, ẹ má ṣe bẹ́ẹ̀ ti tó. Ìdòwú Ògbó, abìkéré létí. Rántí pé àwọn àbúrò rẹ̀ náà fẹ́ wálé bàbá wọn ni. Ọlọ́run sì kúkú ṣe nǹkan náà ní. Ẹ ṣílẹ̀kùn fáwọn àbúrò yín kẹ́ ẹ fà wọ́n mọ́ra. Níbo lẹ fẹ́ tì wọ́n sí? Òdèrè ò tí ì parí oríkì ọ̀hún tán táwọn mọ̀lẹ́bí yòókù fi dé. Nígbà yìí ni ojú Àkànkẹ́ ṣẹ̀ṣẹ̀ wàhálà pé àjọmọ gbogbo wọn ni. Ó pàṣẹ fáwọn ọmọ rẹ̀ pé kí wọ́n ó kúrò lẹ́nu ilẹ̀kùn, kí wọ́n ó lè jẹ́ kí wọ́n ó ṣe ohun tí wọ́n gbèrò pọ̀ láti wá ṣe. Ọ̀rọ̀ tí Àkànkẹ́ sọ yìí gbòdì lọ létí Àkàndé. Ó ní, sán gbá lẹ́nu rẹ̀ ìyá àbejì, àbí kí ni wọ́n ti ń pè ọ́? Kí ló tiẹ̀ ń gbé tó ń gbingẹ̀? Ta ló gúnyán fún ọ tó wípé tọbì òṣòro? Kí ló dé tó o fẹ́ sọ nǹkan èèyàn méjì di tiẹ̀ nìkan ṣoṣo rí? Ṣé bí ogbóhun tájájọ́ sọ wípé Mojí lẹ́tọ̀ọ́ nínú ogún ọkọ yín,
kí ló dé tó o fẹ́ fi yí àṣẹ adájọ́ dànù? Àbíkẹ́ náà yára kín lẹ́yìn. Àwọn méjèèjì dẹnu bo Àkànkẹ́. Níbí ni Àkànkẹ́ gan ti wá tutọ́ sókè tó sì fojú gbà pé mo ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ ní pé àgbà tí ò tó lé ní ẹ̀yin wọ̀nyí, ẹ̀yin àgbà àyà, àgbà tí ò dánú wọ̀nyí, ẹ̀yin àgbà tí ẹ lè tún nǹkan ṣe àfi kẹ́ ẹ bà nǹkan jẹ́. Kí lẹ mọ̀ nípa èmi àtọkọ mi gan? Ta ló mọ̀ yín mọ bàbá àbèjì lẹ́yìn bàbá alẹ́ ọ̀kan tó dúró tì wá nígbà ṣòro ayé wa? Nígbà tá à ń jìyà, ẹnìkan yín ò rí wa, ó wá dìgbà lábẹ́ ẹ̀ wá ń fẹjú bọ̀. Ìyàwó alárédè ni mí, èmi àtọkọ mi la sì jọ kọ́lé yìí. Èmi ni mo fi owó àjọ tí mo gbà níbi iṣẹ́ ra ilẹ̀ kó tó di pé àdìjọ pawọ́pọ̀ kọ́. Gbogbo ẹ̀tọ́ àti àṣẹ wà lọ́wọ́ mi. Mo rílé, mo róde, n ò sì gbọ́dọ̀ jẹun àwùjọ tì. Èmi ìbáròyìn kẹ́ ẹ dẹ̀ díẹ̀ bí adájọ́ ní kóòtù ìbílẹ̀ bá dájọ́ pé kí mo jí ó máa kó bọ̀ wálé. Bí mo bá pẹjọ́ kò tẹ́ mi lọ́rùn ńkọ́? Àbí ẹ rò pé ọ̀dẹ̀ ni mí ni? Lóòótọ́ òun àti ọkọ rẹ̀ ọ̀run lè bára wọn ṣèwé àdéhùn. Àṣírí ìkọ̀kọ̀ nu. Ìwé tèmi ṣe pẹ̀lú rọ́pò kì í ṣe nǹkan àṣírí. Ṣebí ṣèjú gbogbo yín ni tó fi òòka ìgbéyàwó bọ́ mi lọ́wọ́. Lẹ́yìn èyí, bàbá lọ́ọ̀kan dá sí ọ̀rọ̀ náà. Bàbá sọ̀rọ̀ lọ bí ilẹ̀ bí ẹní. Bàbá pàṣàmọ̀, ó sì pàrọwà fún wọn. Lẹ́yìn gbogbo èyí, ara Àkànkẹ́ rọ̀wẹ̀sì. Àsùnlé wá sọ wípé kí ló tún kù mọ́ lẹ́yìn ìgbà tí bàbá ti sọ̀rọ̀. Ṣé Àkànkẹ́ ti gbà kí ìyàwó rẹ̀ wọlé àbí báwo? Kò sí ṣíṣe, kò sáìṣe. Àkànkẹ́ àti àwọn ọmọ rẹ̀ kúrò lẹ́nu ọ̀nà fún àwọn tí ń kẹ́rù Mojí wọlé. Ẹrù Mojí lò tó ọjọ́ méjì nínú pálọ̀ ńlá kó tó di pé ìyáálé rẹ̀ ṣílẹ̀kùn fún un nínú ọ̀kanú àwọn yàrá nínú ilé ọkọ wọn. Yorùbá Dùn Lédè. Ẹ káàbọ̀, ẹ máa bá wa ká lọ.